Àfojúsùn ètò ìrìnnà ni láti mú lílọ kábọ̀ àwọn ará ìlú àti àwọn ẹrù wọn láti ibì kan sí ibì kejì rọrùn, tó sì ṣe pàtàkì fún ìlọsíwájú ọmọ ènìyàn àti ètò ọrọ̀ ajé láwùjọ. A kò lè fọwọ́ yẹpẹrẹ mú ipa ńlá tí ètò ìrìnnà ń kó nínú ìgbé ayé ọmọ ènìyàn, eléyìí tó tún máa ń tọ́ka sí ipò tí ìdàgbàsókè àwùjọ náà bá dé. Ní orílẹ̀-èdè Nàìjíríà, ètò ìrìnnà ojú pópónà mọ́tò jẹ́ ọ̀kan gbòógì tí àwọn ará ìlú ń ṣàmúlò fún lílọ kábọ̀ wọn àti fún iṣẹ́ òòjọ́ wọn. Fún ìdí eléyìí, ìjọba lónìrànran tí ó bá ń fẹ́ ìlọsíwájú àwọn èèyàn rẹ̀ àti ètò ọrọ̀ ajé rẹ̀ gbọ́dọ̀ mú ìpèsè ètò ìrìnnà tó dára lókùnkúndùn. Nítorí náà, kò jẹ́ ìyàlẹ́nu wípé ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn nípínlẹ̀ Ògùn ti gbé oríṣiríṣi ìgbésẹ̀ láti rí i dájú wípé ètò ìrìnnà rẹ̀ gòkè àgbà. Kò lè sí ètò ìrìnnà tó dára kankan láìsí ìpèsè ọ̀nà mọ́tò tó dára tó dùn rìn. Ìdí nìyí tó fi jẹ́ wípé lára àwọn ìgbésẹ̀ àkọ́kọ́ tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé ni láti ṣe àtúnṣe àwọn ojú pópónà rẹ̀ káàkiri gbogbo ẹkùn ìdìbò mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ Ògùn. Lẹ́yìn tó ti wá rí wípé eléyìí ti wà ní ipò tó bójúmu, ìjọba yìí wá bẹ̀rẹ̀ sí ní ṣàgbéjáde àwọn ètò ìrìnnà mọ́tò mìíràn tí wọn yóò túbọ̀ bu ẹwà kún àwùjọ rẹ̀, tí yóò sì tún mú ìgbé ayé rọrùn sí fún àwọn ará ìlú ìpínlẹ̀ Ògùn. Ní ọjọ́bọ̀ ọjọ́ 23 oṣù kẹjọ ọdún 2012 ní gbàgede Arcade Ground lókè Ìmọ̀sán nílùú Abẹ́òkúta, gómìnà Ìbíkúnlé Amósùn ṣe ìfilọ́lẹ̀ àwọn ọkọ̀ èrò ìrìnnà bọ́ọ̀sì ńláńlá. Àfojúsùn ètò yìí ni láti tún mú àdínkù bá àwọn ìṣòro tí àwọn ará ìlú ń kojú látàrí ètò ìrìnnà kálọ-kábọ̀ wọn. God bless God. Ṣé rí eléyìí tá à ń ṣe yìí o, a sọ pé a fẹ́ lé àwọn èèyàn wa tó jẹun tí wọ́n fi ń jẹun rè o rárá o, àmọ́ ṣá a gbọ́dọ̀ máa bá ìgbà yìí ni. A gbọ́dọ̀ jẹ́ pé báwọn bàbá wa ṣe ń lálàṣí, tí àwọn ìyá wa ń lálàṣí, tí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn tí wọ́n bá fẹ́ lọ ibìkan síbì kejì tó jẹ́ pé wọ́n máa lálàṣí, wọ́n á tún sanwó gọbọi ni. Ìdí ẹ̀ nìyí tá a ṣe wá sọ wípé àfi kí ká ran àwọn tó wà nínú ìdí irú iṣẹ́ báyìí, àwọn ni bíi road, àwọn ni national àti gbogbo àwọn tí wọ́n ń ṣe irú àwọn ètò ti onímọ́tò. Ṣé ráwọn mọ́tò tá a rà yìí a máa gbé fún wọn ni, àwọn ni wọ́n ní, àmọ́ ṣá a ti bára wa sọ̀rọ̀ ní kọ̀rọ̀, a tún ti ń sọ ní gbangba o wípé àwọn mọ́tò yìí eléyìí tá a fi bẹ̀rẹ̀ yìí a tún máa rà sí. Ṣé rí iye tá a ń rà lọ́hùn-ún, iye yẹn kọ́ la gbé fún wọn o, níṣẹ́ la tún gbówó yìí lọlẹ̀ fún wọn wípé kí wọ́n lè tètè san àwọn owó yìí padà. Àwọn ọkọ̀ bọ́ọ̀sì ńlá ọlọ́yẹ́ 17 ni ìjọba yìí gbé kalẹ̀ lọ́jọ́ náà. Nínú wọn la ti rí 50 tí yóò máa ná àárín ìlú àti 17 tí yóò máa lọ láti ìlú kan sí òmíràn. Of the LRTW and the RTA, we are major. Ṣé wá
rí àwọn bàbá wa tó ń wa taxi ẹjọ́ tó náà ti sọ fún mi wípé tí mọ́tò yìí bá ti dé kí làwọn tó máa ṣe kò sí nǹkan kan mọ́ nǹkan wa o ṣe é rí àwọn taxi yẹn a máa pín káàkiri ní o a wà lábẹ́kúta ìjẹ̀bú ní o ìlárò ní o ọ̀tà ní o ṣàgámù ní àgọ́wé ní gbogbo àwọn orí ìlú wa a máa pín àwọn taxi yìí síbẹ̀ kò ń ṣe jọ́kan la máa ra gbogbo ẹ̀tọ́. kò pẹ́ kò jìnnà tún ní ìjọba yìí tún ṣe ìfilọ́lẹ̀ àwọn ọkọ̀ elérò kéékèèké taxi tí wọ́n pè ní ìgbà ọ̀tun. èròǹgbà eléyìí ni láti tún mú ipò ètò ìrìnnà mọ́tò ìpínlẹ̀ Ògùn tún gòkè àgbà sí i. ẹ rí i pé lèṣì nígbà tá a gbé àwọn bọ́ọ̀sì oní ńláńlá sílẹ̀ àwọn bọ́ọ̀sì wọ̀nyí ẹ rí i wípé àwọn yẹn wọ́n ń lọ láti ìlú kan sí kejì ni kò ń ṣe àwọn mọ́tò kéékèèké tó lè máa rìn káàkiri inú ìlú kọ̀ọ̀kan òun la ṣe wá ṣe ìlérí níjọ́ náà wípé láìpẹ́ láì jìnnà a máa ra àwọn taxi wa kéékèèké báyìí tó jẹ́ pé a túbọ̀ máa mú ayé dẹrùn fún wa. lẹ́yìn èyí ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ onímọ́tò nípínlẹ̀ Ògùn èyí ni Nigerian Union of Road Transport Workers NURTW àti Road Transport Employers Association of Nigeria tẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wá pín àwọn ọkọ̀ èrò wọ̀nyí sí àwọn ibùdókọ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn fún ìwúlò àwọn ará ìlú. àfojúsùn àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ onímọ́tò yìí ni láti lè jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ wọn lè jẹ àǹfààní àwọn ọkọ̀ wọ̀nyí nípa rírà wọ́n tí wọn yóò sì máa san owó wọn padà ní díẹ̀díẹ̀. ó ti wá pé ọdún méjì báyìí tíjọba ti ṣàgbékalẹ̀ àwọn ètò mọ́tò wọ̀nyí. ọ̀gbẹ́ni Gbénga Ọpẹ́sanwó ni olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Amósùn lórí ètò ìrìnnà ó sọ̀rọ̀ lórí àwọn ètò wọ̀nyí. 77 òun ni buses tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ and láti ìgbà yẹn sí ìsìn àwọn ọkọ̀ yẹn wọ́n ń lọ wọ́n ń bọ̀ kò sí ewu. ní àlàyé a pín àwọn ọkọ̀ wọ̀nyẹn sí ní ọ̀nà oríṣiríṣi a ní àwọn tó jẹ́ pé wọ́n ń kó èrò ní láti ìlú kan sí ìlú míì ní àárín ìpínlẹ̀ Ògùn a ní àwọn míì tó yẹ pé wọ́n ń kó àwọn èrò láti ìpínlẹ̀ Ògùn lọ sí ìpínlẹ̀ òmíràn a sì tún ní àwọn tó yẹ pé wọ́n ń kó àwọn èèyàn ní àárín ìlú. nígbà tí àwọn kan lára àwọn ọkọ̀ bọ́ọ̀sì ńlá elérò 18 náà nínú àwọn ìlú ńláńlá nípínlẹ̀ Ògùn àwọn ọkọ̀ ńlá gbàǹgbàǹgbà elérò púpọ̀ náà ná àárín ìlú lówó pọ́ọ́kú. méjì nínú àwọn ọkọ̀ bọ́ọ̀sì ńlá láwọn yìí tún ní ìjọba yà sọ́tọ̀ láti máa kó àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ sí ibi iṣẹ́ wọn láàárọ̀ tí yóò sì tún kó wọn padà lọ́sàn-án. àwọn ọkọ̀ náà ná Kútọ̀ sí Òkè Mọ̀sán lọ́jọ́jọ́ iṣẹ́ ní owó pọ́ọ́kú. olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ètò ìrìnnà tún sọ̀rọ̀ síwájú lórí ìdí tí iṣẹ́ àwọn taxi kéékèèké ṣe yàtọ̀ tó sì tún ṣàlàyé lórí atótónu àwọn kan lórí àìtó àwọn ọkọ̀ elérò ńláńlá wọ̀nyí. ìjọba àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe eré léyìí tó yẹ pé mọ́tò tuntun ayọ́kẹ́lẹ́ òun ni wọ́n fún àwọn tí wọ́n ń ṣe taxi ní Ogun State. now àwọn èèyàn máa sọ pé àárí taxi náà kò ń ṣe bọ́ wọ́n ṣe èrò yẹn òun ni àwọn taxi yẹn ṣe yẹ kí wọ́n operate nǹkan ṣe dà ń pé wọ́n sọ pé wọ́n rí taxi nìyẹn. taxi tí ìjọba kó sílẹ̀ kò ń ṣe láti máa jẹ́ taxi èyí tẹ́ máa wọ̀ tó yẹ pé ó máa gbé yín láti Òkè Mọ̀sán tó máa dé Presidential Library tó máa já àwọn kan sílẹ̀ táwọn kan tún máa wọlé tó máa dé NNPC tó tún máa já wọn sílẹ̀ tó máa nǹkan tí ìjọba ní lọ́kàn ni wípé tó bá fẹ́ wọ taxi tó bá wọ láti Òkè Mọ̀sán tó jẹ́ òun lọ sí bíi Mita Ocean ó máa gbé ẹ lọ drop ni.
lẹ́yìn ìpèsè ọ̀nà mọ́tò tó dára tó dùn rìn láàrin ìlú àti ìgbékalẹ̀ àwọn ètò ìrìnnà tó bójúmu, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún rí dájú wípé ó ṣe àgbékalẹ̀ àwọn ètò ẹ̀ṣọ́ ojú ọ̀nà tí ó ń rí sí lílọ bíbọ̀ àwọn ọkọ̀ wọ̀nyí lálàáfíà láìsí ìyọnu. Látàrí eléyìí, ìjọba gba àwọn òṣìṣẹ́ ojú pópónà tí wọ́n rí dájú wípé àwọn onímọ́tò tẹ̀lé àwọn òfin ojú pópónà eléyìí tí wọ́n ń pè ní Traffic Compliance and Enforcement Corps (TRACE) láti túbọ̀ mú ẹ̀dínkù bá ìjàmbá ojú pópónà. Bákan náà ni ìjọba rí dájú wípé ó pèsè àwọn àmì ojú pópónà àti iná ojú pópónà tó ń tọ́ àwọn awakọ̀ sọ́nà tó fi dórí àwọn iṣẹ́ ojú ọ̀nà tó ń dènà eré àsápajúdé àti ọ̀nà aláfẹsẹ̀rìn lẹ́bàá títì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ààbò ẹ̀mí gbogbo ará ìlú. Àwọn nǹkan tá à ń pè ní signs, traffic signs, a ti rí pé nísìn à ń standardize wọn. Kò ń ṣe pé a kàn lọ bá ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ títì ìyẹn welder kan kó kàn ṣáà ṣe nǹkan tó yẹ pé tó bá lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wàá rí oríṣi omi bẹ́ẹ̀, tó bá dé Ṣàgámù èyí tó máa rí bẹ́ẹ̀ tún máa yàtọ̀ sí èyí tó máa rí ní Abẹ́òkúta tí kò ní yí ẹ ó tì. Gbogbo signs tó máa wà ní Ògùn state títí wá níbí báyìí ó máa jẹ́ standard tó jẹ́ pé nǹkan tí o bá rí ní Ògùn nípínlẹ̀ Ògùn bó lọ sí ìlú òyìnbó òun náà ló máa bá níbẹ̀. Gbogbo àwọn àṣeyọrí ìjọba yìí lábẹ́ ètò ìrìnnà rẹ̀ àti ní pàápàá jùlọ lábẹ́ ètò ìpèsè ọ̀nà mọ́tò tó dára tó dùn rìn ni wọ́n ti wá ń fa ojú àwọn olùdáṣẹ́ sílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan mọ́ra wá sí ìpínlẹ̀ Ògùn láti wá dá iṣẹ́ sílẹ̀ nípínlẹ̀ yìí. àǹfààní àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé àwọn ìwà ló máa rìn lórí ọ̀nà yìí tí èèyàn bá rìn lọ́rùn tó lo geere alálàáfíà àgbà aláboyún lọ sí hospital kò ń ṣe kọ́ mọ́ ń bọ́ lọ́nà èèyàn ti rìn lórí ọ̀nà gan kò ń ṣe gbákògbàkó lẹ́kọ̀ọ́ wàá délé á di pé ara ríro ibà àǹfààní tó kọ́ wà ń bẹ̀ ni. eléyìí ó ní pé àwọn ọ̀nà táwọn ń ṣe tó jẹ́ tìgbàlódé yìí ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ṣe òwò nílùú yìí àwọn èèyàn ń gbé iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ tuntun wá so eléyìí jẹ́ kó tún máa create employment á jẹ́ kí iṣẹ́ wà fáwọn ọmọ wa láti ṣe. parí ẹ̀ òun náà ni pé a tún wá pa owó sábò ìjọba nípa revenue ẹ̀ tó bá ń ṣiṣẹ́ òdìnnà kó sanwó orí owó tó wá bọ́ sápò ìjọba tún lè lò fáwọn èèyàn wa láti fi ṣe nǹkan mèremère. Gbogbo àwọn tọ́rọ̀ kàn lẹ́ka ètò ìrìnnà ló ń sọ̀rọ̀ lórí àwọn akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lẹ́ka yìí àti àǹfààní ńláńlá tó rọ̀ mọ́. Ọ̀gbẹ́ni Bọ̀dé Díyàn, ọ̀gá àgbà iléeṣẹ́ Mint and Seal Services, ọ̀kan lára àwọn iléeṣẹ́ tí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú ìjọba yìí fún àgbékalẹ̀ ètò bọ́ọ̀sì ńláńlá wọ̀nyí, sọ̀rọ̀ lórí ipa ńlá tí àwọn ètò náà ti ní ìpínlẹ̀ Ògùn. Ètò yìí àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn tó mọ̀ nípa ètò transport ni and ìtorí pé àwọn bọ́ọ̀sì yẹn tuntun kò sẹ́ni tó ń wọ mọ́tò yẹn tí aṣọ ẹ̀ ń ya tó dọ̀tí kò dẹ̀ sẹ́ni tó ń pẹ́ kó tó débi iṣẹ́ so àwọn tó ń lọ sí business tó ń tajà gan inú wọn ń dùn tán bá tí bọ́ọ̀sì yẹn máa bọ̀ ó máa dé wọ́n máa tò then ìyẹn ló ń jẹ́ kí ìjọba òun gan sọ pé ok kóhun tó kó bọ́ọ̀sì púpọ̀ sílẹ̀ àwọn area tí wọ́n ti fẹ́ gbádùn kínní wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ọ̀nà tó dáa tí mọ́tò yìí máa gbà kó jẹ́ pé kí wọ́n kó mọ́tò síbẹ̀ kí mọ́tò yìí bàjẹ́ tán kó tó ṣe ọ̀nà wọ́n plan bí gbogbo ẹ̀ ṣe máa rí. Gẹ́gẹ́ bí àwọn alága ẹgbẹ́ àwọn onímọ́tò nípínlẹ̀ Ògùn ṣe wí, ètò tíjọba ṣe pẹ̀lú wọn láti gbé àwọn ọkọ̀ wọ̀nyí fún àwọn dẹ́rẹ́bà wọn láti rà tí wọ́n sì ń sanwó wọn padà díẹ̀díẹ̀ tó jẹ́ àǹfààní ńlá fún àwọn ọmọ ẹgbẹ́ wọn nípínlẹ̀ Ògùn. Tá a bá kó mọ́tò síta náà tọ́ bá kó fún wa pé ká máa lò tọ́nà ò bá da mọ́tò náà kò ní pẹ́ bàjẹ́ tó mo rí i pé gbogbo eléyìí náà ni gómìnà wa náà bá wa ṣe títí tó já gerege wọ́n dẹ̀ ń kọ́ wọn mọ́tò tuntun fún wa èyí tí a lè dá kí owó mọ́lẹ̀ kí a rà torí owó tí wọ́n ń ta mọ́tò tuntun gbogbo alamọ̀ tọ́lẹ̀ ní ká máa sanwó rẹ̀ padà tí owó náà sì níní lára.
ní àkọ́kọ́ ìgbà tán dé ọkọ́kọ́ fún wa ní bus ìyẹn 14 passenger fún àwọn èèyàn wa elérò 14 fún àwọn èèyàn wa tí wọ́n dẹ̀ sanwó ẹ̀ ní péréte ó tún kún wa lọ́wọ́ nínú iṣẹ́ tí à ń ṣe ìgbà tí yẹn tún lọ sáà láìpẹ́ láì jìnnà wọ́n tún ṣe elérò 3 lẹ́yìn ẹ̀yàn kan wájú elérò 4 pẹ̀lú driver ó jẹ́ 5 passengers tó ń ṣe fún wa yẹn ní taxi metro taxi tó jẹ́ tuntun tó jẹ́ pé gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n tẹ̀lé fún wọn rà lódìdí but gómìnà wọ́n ṣe fún wa so àwa ń dáwọ́ ẹ̀ padà fún wọn ní péréte so a dúpẹ́ lọ́wọ́ wọn gan fún ìyẹn tó tún ṣe ọ̀dọ̀ tó wá tún ṣe dáadáa bọ́ tún ṣe gbé mọ́tò tuntun fún wa wọ́n tún ṣe ọ̀nà tí ò ní jẹ́ pé ó máa jẹ́ káwọn mọ́tò yẹn kó tètè bàjẹ́ so a dúpẹ́ lọ́wọ́ wọn ṣe gan. bákan náà ni wọ́n tún ṣàlàyé wípé ìrọ̀rùn ńlá ni ìgbésẹ̀ yìí ti mú bá ìgbé ayé àwọn dẹ́rẹ́bà wọ̀nyí tó sì ti mú òpin bá èdè àìyedè tó máa ń ṣẹlẹ̀ láwọn ibùdókọ̀. àwọn mọ́tò yìí ti ṣe padìbìrì fún àwọn ọmọ ẹgbẹ́ wa torí mọ́tò náà gbogbo tá a bá pa kọ́ là ń sọ fún ìjọba tá a bá pawó à ń jẹun nú ẹ̀ à ń dájọ́ nú ẹ̀ à ń san tìjọba padà à ń san owó tàfẹ́ra mọ́tò à ń san padà nú ẹ̀ kò dẹ̀ ṣe mọ́tò torí máa fọ́ lẹ́yìn tó máa fọ́ lọ́la lẹ́yìn pé bóyá táyà ká dẹ̀ ṣe sáfíìsì lọ́tọ̀ àwọn nǹkan tá à ń gbé ṣe nú ẹ̀ nìyẹn. nǹkan tó bá fi ń ṣe òwò ó máa ń jèrè ń bẹ̀ ni so wọ́n fi ń ṣe òwò ni wọ́n dẹ̀ ń jèrè wọ́n kì í kan mú lọ lé fún ìyàwó àtàwọn ọmọ wọn wọ́n rọwọ́ yọ nínú ẹbí láàrin ìlú láàrin àdúgbò náà wọ́n rọwọ́ yọ wọ́n dẹ̀ ń ṣe dáadáa so tí wọ́n pẹ́ yẹn ò sí pápá níyẹn ò sí ẹlòmíì kó tó tẹ̀ tó lóun fẹ́ lọ gbà sọ́mẹ́ǹt wàhálà tó yé àwọn onísọ́mẹ́ǹt máa kọ́kọ́ gbé lé wọn lórí ó máa pọ̀ bọ́ tìjọba eléyìí kò rí bẹ́ẹ̀ so àwọn ọmọ ẹgbẹ́ wọn ń gbádùn ẹ̀ even àwọn tí ò tẹ̀ tí wàá rí gan wọ́n fẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ sí àwọn tí ò tí tẹ̀ lọ́wọ́ wọ́n fẹ́ kí irú ẹ̀ kó tẹ̀ wọ́n lọ́wọ́ àdẹ́ńbẹ̀ ìjọba Ìbíkúnlé Amósù gómìnà YFCA pé kọ́ bá wa ìyí tó sọ pé ó ń bọ̀ láìpẹ́ yìí kọ́ tètè jẹ́ kó dé àwọn èèyàn wa wọ́n ti ń lanú lẹ̀ fún òǹgbẹ. ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣàgbékalẹ̀ àwọn ọkọ̀ elérò bọ́ọ̀sì àti taxi láti lè mú ìrọ̀rùn bá kálọ kábọ̀ àwọn ará ìlú láti ibì kan sí ibòmíràn. lẹ́yìn ọdún méjì tíjọba ti gbé àwọn ètò wọ̀nyí kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú pàápàá jùlọ àwọn awakọ̀ èrò ló ń gbóríyìn fún ìjọba lórí ìgbésẹ̀ akọ yìí.